Ṣé ẹ ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí àwọn òṣìṣẹ́ IBEDC nípínlẹ̀ Ogun? Iléeṣẹ́ tó ń pín iná mọ̀nàmọ́ná ìyẹn Ìbàdàn Electricity Distribution Company PLC ti jẹ́ kó di mímọ̀ pé wọ́n ti jí àwọn òṣìṣẹ́ wọn méjì gbé ní agbègbè kan nípínlẹ̀ Ogun. Eléyìí ni wọ́n sọ nínú àlàyé kan tí àwọn aláṣẹ IBEDC gbé jáde ní ọjọ́ Ajé Monday ọ̀sẹ̀ yìí. Gẹ́gẹ́ bí àlàyé náà ṣe sọ, àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ náà ni wọ́n jí gbé ní ọjọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 29 oṣù kẹrin ọdún 2026. Wọ́n ṣàlàyé pé IBEDC ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn àjọ aláàbò tó kàn láti rí i dájú pé àwọn òṣìṣẹ́ náà padà láì farapa. Bákan náà làwọn aláṣẹ ọ̀hún tún sọ pé lóòrèkóòrè làwọn ń bá àwọn ìdílé àwọn òṣìṣẹ́ tí wọ́n jí gbé ọ̀hún sọ̀rọ̀ tí wọ́n sì fún wọn ní ìdánilójú tó yẹ.